ẹ kọ wo fídíò yẹn ẹ wo fídíò yẹn bẹ sọ nǹkan lórí ẹ. pé tẹ̀ ń sọ fọ́mọ ẹ kí ṣe ó lè fẹ́ yín. irọ́ no èmi fẹ́ ra abẹ́jáwé kí ló tẹ̀ sọ fún kí ṣe ó lè fẹ́ yín. no èmi sọ fún yín. ṣùgbọ́n kí ló yẹ tó sọ fọ́mọ yìí kí ṣe ó lè fẹ́ mo ti wẹ̀ látọ̀jú wíńdò látẹ̀kọ́ tó ń bọ́ mẹ́ sọ̀rọ̀ ẹ bá ti gbà ẹ tẹ́ ń bá wọn sọ ó sọ fẹ́ kí ṣe ó lè fẹ́ wọn àbó lè fẹ́ wọn. ìjọ ṣeré ni. ó sọ bẹ́ẹ̀ àbí kò sọ bẹ́ẹ̀. Shut up. Mo ní kó shut up. Ẹ dúró. Mo ní kó shut up. Ẹ jẹ́ ká ẹgbọ́ lẹ́nu ọmọ ẹ. Kí ni máa yín bẹ́ẹ̀ sọ? Ẹ dúró. Ó ní kéésì. Ẹgbọ́n nǹkan tó mi ni. Ẹni sùúrù. Ọmọ mi ni. Ibi tí mo lọ rè. Ṣé are you mad? Ibi tí mo lọ rè. Kí ni nǹkan tó bẹ́ẹ̀ sọ? Èmi fẹ́ rajà lọ́wọ́. Ó ní sóun lè fẹ́ ó jókòó tiẹ̀. Ó ní sóun lè ẹ̀hẹ́. Wọ́n ti fẹ́ yàwó ọbẹ̀ òkú ọ̀gbani àdìjà lórúkọ mi. Má sọ pé àwọn yìí mọ̀yàn lọ́wọ́ ni o. Wọ́n làwọn mọ̀yàn lọ́wọ́. Mélòó lára mi mélòó ni gbogbo ẹ̀ èmi kò fi bá ń ṣe rè ṣé mi mọ̀ ni. Are you mad? Mo ló ti mọ̀. Ibo ló ti mọ̀? Mo ló ti mọ̀. O jókòó ó mọ̀ gbà tí mo ti ń rìkọ́ọ̀dù ẹ láti ìlú ẹ̀. Mo ló ti mọ̀ àbó. Ṣé mo gbà tí mo ti ń rìkọ́ọ̀dù ẹ yín báyìí? Ẹ̀gbọ́n ẹni sùúrù ẹ̀gbọ́n mi. Ìkọlá yìí ṣe lánàá. Ẹni sùúrù Ìkọlá yìí ṣe lánàá. O jókòó tí ọmọ kékeré ilé oníkéko fẹ́. Are you mad? Are you mad? Òun rà nǹkan báwo. Èmi fẹ́ ra nǹkan ni. Ọmọ kékeré yìí. Ọmọ kékeré. Ó yẹ kí sẹ́dẹ̀ rà nǹkan. Àwọn kò fẹ́ àbó sọ bẹ́ẹ̀. Ìyẹn ni mo ní fi. Ẹ mọ̀ nǹkan tí mo kọ̀ rí níbi fídíò yìí ni pé mo rẹ́ nìyí blame Ọlọ́run ọ̀sán ní pé bọ́ọ̀ yẹ ṣe fún ànábì wọn Muhammadu sálálẹ̀ wàhálà ká ní bọ́ọ̀ yẹ ṣe fún láì ìgbà tóun náà ṣe orí burúkú tó ṣe yẹn kínní àwọn bá ti eradicate bàbá 50 something years ó lọ bá ọtọ́gbọ́n fẹ́ fi mọ ọdún mẹ́fà àwọn òbí ẹ̀ náà dẹ̀ gbà ẹ̀ tó bá gbà náà apá wọn náà níṣà because ànábì yẹn very stupid woman being tí wọn bá gbà pé kó fi ọmọ wọn máa kọ̀ pa wọn dànù ni so mi tún lè bí àwọn parents yẹn náà but ìsìn láṣẹ lè jà fúnra wa ẹ wo máa yẹn mi sọ pé ó máa lọ sí ilé kí ó bó ṣe wà yẹn pẹ̀lú ti rí àwọn orientation orí burúkú yẹn because ilé kí kò sí kọ́tọ́ lè fi sí yín lọ́pọlọ ẹ máa dẹ̀ gbọ́ ẹ máa dà kúránì ìpínlẹ̀ kan àdìs gbogbo ẹ̀ ọ máa kó sí yín lọ́pọlọ ẹ máa dẹ̀ gbọ́ tàfi máa ń rí ìyá tá máa ń jẹ́ ní kí máa ń rí ibẹ̀ ní kí bí à ń jẹ́ ìyá Ọlọ́run ni káfà máa nà yín bíbà kó máa nà yín bíbà ó ti máa fi ń ṣe yẹ pé ó wọ̀ lákín yẹmí ara mo jẹ agán o nílé kí ó gidi kí ló dé ń píríṣì ilé kí ó náà ilé kí ó tẹ̀ ń lọ ó máa ní pé ẹ̀yìn àtàwọn ilé kí ó kan ẹ̀jọ ní business ọmọ aládàbí yá àti mọ̀ ìkàzí yá like ẹ mọ̀ ń kọ bẹ́ẹ̀ yẹn máa ń gbé kí ló ń ṣẹlẹ̀ bọ̀ muslim everybody náà ilé kí ó lájọ wà náà bí máa ṣe ń ronú tèmi láti ilẹ̀ nìyẹn ò gbé àdàbí àti mọ̀ ìkàzí yá wáyé tó ṣe lè kankan papọ̀ oríṣiríṣi rubbish létà lọ́dún sọ pé àwọn súnà àwọn àlè súnà àwọn kẹ́lẹ́ kan tí ṣòkò máa dé ẹni mítí náà lọ́n pèsè lè kí òyìn bọ̀ máa yẹn mi ò rí blame ká ní bọ́ ẹ ṣe fáná bí nígbà tó náà ìwà burúkú tó wù yẹn ni mo sọ pé kíní kò ní máa ṣẹlẹ̀ ọmọ ẹ̀gùn tí lọ́yàn kò tiẹ̀ tí ìnáyàn rárá ọmọ tí mo wọ̀ kò dé sí ibi àbí 8, 9, 10 years lọ ẹ wo àgbàlagbà yẹn bí almost 40 something years wọ́n sọ pé òun fẹ́ fẹ́ àwọn ẹ̀gbọ́n wọn discipline ẹ̀ tó ká ní mọ̀ wọn bẹ́ẹ̀ ni ajẹfọ́jú tó 100 ọlọ́run lọ ajẹfọ́jú tó 100 ajẹjú 100 mọ̀ lọ mo lè ti wá wò kankan ó lè jẹ́ anábì ló padà wáyé o because ẹ wo ọmọ yẹn àdíjá anábì ọkọ àdíjá àbí ṣé mo ti ń ronú jù ni yá ìjọ tiẹ̀ ló padà wá sílé ayé o ló fẹ́ fẹ́ àdíjá bọ̀ Aisha ló fẹ́ gbà yẹn tó wà kékeré ṣá ó lè fẹ́ change pattern púpọ̀ náà wọ́n máa ń lò ó lè fẹ́ change pattern.